Àjàó àrò agogo aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mo tún kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ẹnu kì í sìn lára fọ́kéèmù pọ́tébù sọ pọ́tébù ṣá ilé ọ̀pọ́tébù wàhálà ló kọ rẹ̀ wàhálà wọ́n fẹ́ rí bù mí o Saheed Òṣùpá ló fẹ́ rí bù mí o ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí kárí ayé ni aṣọ oníṣúgà ẹ ti gbọ́ kí n tó gbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí analyst ojú tèmi fi wò ó ni mo fẹ́ sọ ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ ọ̀rọ̀ láàrin Portable àti Saheed Òṣùpá a gbọ́dọ̀ pé níjà láàrin Portable àti Òṣùpá because gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni gímú fi jìnnà sórí bàbá ni bàbá ọmọ jẹ́ lọ́jọ́kọ́jọ́ nílé orin lọ́jọ́ orí ní gbogbo nǹkan Saheed Òṣùpá bàbá ni bàbá ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ìyẹn máa kọ ẹ̀gbin láwọn àsìkò kan ìyẹn máa gba ẹ̀gbin everybody ló ti mọ Portable ọmọ Ọlálọ́mí wípé asọ̀rọ̀sọ bótò ni kò dẹ̀ fi ṣe kà bọ́lọ̀ ń bá ṣe dá ni ó sọ̀rọ̀ kan ló nínú fùfú lòun ó nínú fùfú mà dáa ó nínú fùfú sì tán dáa Yorùbá ní onínú fùfú ò gbọ́dọ̀ sògùn sí kò gbọ́dọ̀ sògùn kà kó gbé sórí àjà toríjọ́ tínú bá bí ìní yóò fi wọ fọmọ tó bí jẹ jọjọ́ tọ́mọ ẹ bá ti sẹ́ yọ́gọ̀ mo lóògùn kà lórí àjà yọ́kàn gbé ni yóò sì fọmọ ẹ̀ ní májèlé jẹ so Yorùbá gbọ́n púpọ̀ lóòótọ́ àwa tá a máa ń bínú fùfù tọ́yẹ pé bí nǹkan bá ti ṣẹlẹ̀ afẹ́ sọ síta adá púpọ̀ ju o da àwọn tí máa ń dé ọ̀rọ̀ mọ́ra lọ àwọn yẹn là ń pè ní green snake under green grass àwọn ló jẹ́ pé ọṣẹ́ abẹ́nú ìjà abẹ́nú ni wọ́n máa ń jà àwọn burú àwa tá a máa ń bínú fùfù ó ti tán nu wa béèyàn bá bẹ̀ wá ó ti tán béèyàn ọ̀bẹ̀ wá bá a ṣe sọ yìí ó ti tán nu wa irú èèyàn bẹ́ẹ̀ ni Portable anything tó bá ṣẹlẹ̀ tí ó fẹ́ gbé síta ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ business ni ó yẹ kẹ́rú ọ̀sá ó yẹ kó lówó ẹ̀ ó wa ìdí tó fi yẹ kẹ́rú ọ̀sá ni wípé iṣẹ́ ni iṣẹ́ jẹ́ o wọ́n sì ní ká má ti ju iṣẹ́ wa èèyàn l'Ọ̀rúnmìlà tó telégédé sísà sọ̀rọ̀ ó gbórégé kò gbórégé ó dánmọ́rán kò dánmọ́rán bá sí ọ̀nà fún bá ti ń bò téèyàn sì tọrọ jẹ kálukú gbọ́dọ̀ protect iṣẹ́ ẹ̀ ńgbà tí mo wà ní photography line tí digital camera ẹ̀ ṣe ń wọlé bọ̀ díẹ̀díẹ̀ àwọn pọ́lọ́rú tá a fi máa ń ya passport nìkan yẹn ló kọ́kọ́ dé ńgbà náà mo sọ fáwọn ẹgbẹ́ mi mo ní ẹjá protect iṣẹ́ wa we were discussing then pé digital camera tó dé ìwọ yẹ ká reject ẹ ní o because ó máa baṣẹ́ jẹ́ o lóòótọ́ dẹ̀ ni ẹni tọ́mọ bíi tọ́rọ̀ ó yọrí sí gangan lọ̀tá ọlọ́rọ̀ lóòótọ́ bá a ṣe mú àbá wá ń gbà yẹn kò lè work because ayé ńlájú sí ni everybody dẹ̀ ló ń fẹ́ ọ̀làjú so a discuss ẹ̀ ń gbà yẹn kí ni ìdí tá a fi rí discuss ni pé wọ́n ń pe woman kan ní Mrs. Awani òun ló máa ń import movie ló máa ń import photo film méjì that is Fuji film and Tudor film màmá yẹn nìkan ló máa ń gbé wọlé lẹ́yìn ẹ̀ ó dàbí pọ́n tó gbé fíìmù kan náà wá bóyá Polaris or so èmi mo jẹ́ distributor fún yẹn back then so tí mo fẹ́ fà jáde ń bẹ̀ ni wípé ọ̀làjú dáa ṣùgbọ́n gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe ẹ jẹ́ ká protect ẹ̀ photography ní ìsìn àwọn èèyàn kọ̀ọ̀kan lókù tó ń jẹun ẹ̀ àwọn ìyá fọ́tò àwọn bàbá fọ́tò àná wọn ò lè withstand ẹ̀ mọ́ wọ́n ti kó gbá wọlé wọ́n ti pamọ́ wọ́n ti jẹrà sẹ́gbẹ́ kan so tá a bá wá ń sọ̀rọ̀ nípa orin kò sóhun tó lábẹ́ ọ̀run mọ́ oríṣiríṣi orin tá à ń gbọ́ lónìí ńlọ́jẹ́ wípé akọ́ṣẹ́ làwọn tí wọ́n compose ẹ̀ ni wọ́n ṣe
Saheed Òṣùpá, King Saheed Òṣùpá, when you are talking of music, you are debating about music, you are discussing about music in Yoruba land, in Nigeria, brother, sister, you need to mention Saheed Òṣùpá, doctor of music ni. Àsìkò èèyàn kọrin kọ́ mọ́gbọ́n wá kéèyàn lágbèkalẹ̀ kó jókòó wọ́n sọ̀rọ̀ nípa King Saheed Òṣùpá. Bí mo ṣe wà yìí mi ò ń gbọ́ fújì. No, I am very very frank. Mi ò ń gbọ́ fújì, mi ò ń ṣe fújì lovers, but mo fẹ́ràn King Dr. Saheed Òṣùpá. Wá wò ó, mo fẹ́ràn Pasuma. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé fújì wo ni mò ń gbọ́, mo fẹ́ràn Barrister, mo fẹ́ràn Àyùbá. Kò sẹ́ni tí ó fọlọ́pàá mú mi bí mo ṣe láìkẹ́ nìyẹn. Fújì mẹ́rin ni mo lè sọ pé mo fi gbogbo ara gbá tiẹ̀ àtòbésèré ṣìkarùn-ún, that is Barrister, Àyùbá, Saheed Òṣùpá, Wasiu Alabi Pasuma, Òbésèré. Because during the time tí gbogbo wa ń ṣe boys, àwọn tá a mọ̀ nu, àwọn tá a máa ń gbọ́nu, àwọn tá a máa ń gbólóde nìyẹn. Gbogbo eléré ni wọ́n máa ń pè tá a bá fẹ́ sí patí. Kò sẹ́ni tí rówó lówó tí rówó kò wọ́pọ̀ nínú ẹni tí rówó lówó pelére. Àwọn tó lówó nìkan náà máa ń pelére. Bá fẹ́ ṣèkó máa fẹ́ ṣe nǹkan kan gbogbo eléré ló pè o. Wọ́n bá fi Saheed Òṣùpá sí i. Pasuma kọ̀mpútà FVC. So mo gbogbo orin Saheed Òṣùpá láti ìsàlẹ̀ dókè látòkè dé ìsàlẹ̀, àsàdànù kankan ò sí ń bẹ̀, beat live beat record. So I give it to him. Now ọ̀rọ̀ tó délẹ̀ yìí, because àwọn èèyàn kan náà sọ wípé ó yẹ kí Saheed Òṣùpá ní sùúrù bàbá ní náà nǹkan kan, mo wá ní òye yìí ni. Ṣẹ̀rí nowadays digital music la wà. That is, you sell your music digitally. Àwọn ní hip hop, irú Portable tí ń sọ̀rọ̀ yóò sọ 3 minutes, yóò sọ 4 minutes. Saheed ò lè ṣe bẹ́ẹ̀. Yóò sọ dídí track tí ó gùn ní. Paso ò lè ṣe bẹ́ẹ̀, yóò sọ dídí track tí ó gùn ní. Àwọn náà ẹ̀sẹ̀ ń gbọ́n ní sórí 5 minutes, sórí 6 minutes, sórí 7 minutes. Láyé àtijọ́ 25 minutes, 22 minutes, 23 minutes ní side kan ní side kejì. Because láyé ìgbà yẹn bí 45 minutes ni máa ń kú sí rẹ́kọ̀dù kan. So àwọn Saheed Òṣùpá ló kọ́ break record, as in àwọn Gbénga Adébóyè break record kọrin 15 minutes nínú album. Ìgbà tó yá àwọn Saheed Òṣùpá bẹ̀rẹ̀ sí ní ṣe double album. Saheed ló break record tó ṣe 3 album, tó ṣe 4 album papọ̀. So béèyàn bá jọ́jọ̀gbọ́n nínú olórin kò lè ṣerú àwọn nǹkan tí mo sọ yìí. Now n tó dìjà láàrin àwọn méjèèjì tó mú fàákájà wá ò ní pé Portable lò nínú orin Saheed Òṣùpá. Wọ́n wá lọ́tàsìkò kó ń gbowó lórí orin tó ń ṣe, ló wá gbọ́ wípé wọ́n ní Alhaji àbí King Dr. Saheed Òṣùpá ti rìpọ́ọ̀tù orin yẹn. Wọ́n máa take it down. That is number 1. They will never pay on it. Meanwhile, bóyá ṣe yé mi nínú orin, ó possible lóòótọ́ kí Dr. Saheed Òṣùpá ó report ẹ̀. Ó dẹ̀ ṣe é ṣe kó jẹ́ àwọn tí ń bá wọn manage orin ló report ẹ̀. Ó dẹ̀ ṣe é ṣe kó jẹ́ pé orin yẹn gangan ló gbé copyright wá fún rẹ̀. Because òye yé mi pé orin tí King Dr. Saheed Òṣùpá bá ti kọ, wọ́n ti máa gbé jáde. Tán bá dẹ̀ ti gbé jáde lórí digital platform, ó máa gbé copyright wá. Ṣùgbọ́n tí ò fi wá jẹ́ kí n sọ wípé copyright ló gbé wá ni pé kì í ṣe bí Dr. Saheed Òṣùpá ṣe kọ́ gangan ni Portable ó ṣe kọ́. Ó máa pick nínú àwọn ìsọwọ́lu ọ̀rọ̀ tàbí nínú orin King Dr. Saheed Òṣùpá ni. Lílé tó túmọ̀ sí wípé Portable lò nínú ọ̀rọ̀ wọn àtorin wọn láti ṣàgbégbòkò tiẹ̀ láàyè ọ̀tọ̀. So tó bá jẹ́ pé yẹn ni wọ́n rìpọ́ọ̀tù ẹ̀, a jẹ́ pé ìyẹn náà ní k-leg. Well, fáǹfààní ẹ̀yin tí ò rí fídíò yẹn, ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàfihàn fídíò ilé tí Portable ṣe
tó fi yàkàyàkà King Dr. Saheed Òṣùpá. God bless you. Did you hear me? Please, Saheed Òṣùpá, Pasuma ò ṣe bẹ́ẹ̀. Bá ṣe ń yọ lọ́dọ̀ yín la yọ lọ́dọ̀ Pasuma, mo yọ bí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Pasuma káàkiri. Wọn ò ṣe bẹ́ẹ̀, tó bá jẹ́ pé Balaji ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ ti fuck up. 4+4 na fuck up. Ẹ ti fuck up jàre. Ẹyin ta ní ká dá ìmọ̀ bàbà tọ́. Sẹ́yìn ni dáàdì mi ni. I don't know my surname. Yes na mi mọ dáàdì mi. Àwọn pé ìdádì ìsìn. Now ẹgbọ́n nǹkan tí ó sọ sí King Dr. Saheed Òṣùpá. Well, ó lójú bá a ṣe máa ń rí nǹkan àti bá a ṣe máa ń gbọ́ nǹkan. Àwọn ọ̀dọ́ àsìkò yìí ni wọ́n fọ́ gbogbo nǹkan lójú. Torí nǹkan kékeré wọ́n sáré fẹ́ lójú bí ojú egbò, tàbí ká sọ pé bí ojú ọgbẹ́ bárẹ̀lì. Èyí pé tẹ bá yin bárẹ̀lì sẹ́ran ibi tí ó gbà wọlé kó tó pọ̀ níbi tí ó bá jáde yóò gbọ́ ẹran yànmọ̀kàn jáde ni. Àwọn nǹkan kan ò tó nǹkan kan tán fi máa elaborate ẹ̀. Gbogbo eléyìí náà ò pọ̀ ju ìtasíra ẹni lọ. Èèyàn lè ta sọ́gà ẹ̀ bẹ́ẹ̀, èèyàn lè ta sí bàbá ẹ̀ bẹ́ẹ̀, èèyàn lè ta sẹ́gbọ́n ẹ̀ bẹ́ẹ̀. Lóòótọ́ wọ́n ń lè bú àgbà ká sọ categorically èébú ni. Ṣùgbọ́n naturally kì í ṣe nǹkan tó yẹ ká máa dragi, because to the best of my understanding King Dr. Saheed Òṣùpá ò lè fún Portable lésì láéláé. Wọ́n ti dàgbà jù bẹ́ẹ̀ lọ. Irú wọn kọ́ ló yẹ ká bá ń bẹ̀. Wọ́n àti ẹ̀ lè descend so low láti máa fún Portable lésì. Because arọ ni wọ́n ti wálé Oníkòyí, wọ́n ti sinmi ogun lílọ. Ogún ọdún lónìí gbẹngbẹng tòkè. King Dr. Saheed Òṣùpá yóò kọrin tí ó fi darúgbó ni. Orin ò lè fílẹ̀ àfi tó bá wù ú láti forílẹ̀ lóko. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí Yorùbá sọ pé bàbá dàgbà kọjá bàǹtí onírù ọmọ ẹni là á bọ fún. Àgbóyàn ni ayẹyẹ ṣèkínní kan ni wọ́n ti drop gbogbo ẹ̀. Nígbà tó yẹ ebú léyìn wọ́n ti kọ́. Ọmọ ìyá kan náà ní Saheed Òṣùpá àti Wasiu Alabi Pasuma lónìí. Òbésèré gbogbo wọn ti kọ́ ọmọ lùpọ̀ bọ́, gbogbo wọn ti di kankan náà, wọ́n ti fara wọn mọ́ra. To the best of my knowledge kò sí nínú wọn tó lè fààyè gba àlàpà èṣù kó tó wó sáàrin wọn mọ́. Àwọn adásínilọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn awíteku agbọ́teku wífẹ́ ya agbọ́tàdán lọ rò fóòbẹ̀. Aláàjì ẹ̀gbọ́n tí wọ́n ní Saheed Òṣùpá sọ́npa yín tálàyé wọn sọ pé ẹ jẹ́ ń gbọ́ my chairman ẹ̀gbọ́n nǹkan tí wọ́n ní Pàṣọ sọ nípa yín ni Pàṣọ mọ̀ búyìn òde kan tó lọ ẹ̀yìn ló fi kọrin ìbú ní búyìn ẹ jẹ́ ń gbọ́ nǹkan tó sọ. Ṣùgbọ́n nísìnyí Aláàjì mo rò pé ti parí ìjà yín ni o. Ọba orin Saheed Òṣùpá mọ̀ búyìn Pàṣọ pé ẹ ṣe brọ́dà mi ni kò lè bú mi. So wọ́n ti gbọ́n, kò sẹ́ni tó lè drag wọn. But having said that, Portable mọ bí ṣe play way out. Lẹ́yìn tó release èébú yẹn àwọn olólùfẹ́ ń bínú, because Saheed Òṣùpá deserve respect. Àwọn olólùfẹ́ Saheed Òṣùpá náà ń bínú. So wá get two against him. Àwọn olólùfẹ́ inú wọn ò dùn sí bí àwọn ṣe máa sọ rẹ̀ sí Saheed Òṣùpá. Àwọn olólùfẹ́ Saheed Òṣùpá inú wọn ò dùn sí. Lóòótọ́ àwọn kọ̀ọ̀kan ní olólùfẹ́ Portable náà wò pé Saheed Òṣùpá àgbà ni wọ́n náà òkè kan ṣe báyìí kíní kankan ọ̀rọ̀ òye wọn. Now Portable ti jáde padà, ó ti bẹ̀bẹ̀. Ṣé ẹ ti ríbi tó ti bẹ̀bẹ̀? Ẹ jẹ́ sáré ṣàfihàn rẹ̀. God bless you. Mo kí gbogbo etí tó ń gbọ́ anílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́, etí tẹ̀ sì fi ń gbọ́ wá ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kọ̀ sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálẹ́, ẹ má kà pépà bò, ẹ kọ̀ sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí
ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìjẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìbẹ̀rẹ̀ arthritis ni, tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá, ẹ kàn sí iléeṣẹ́ gbódúọ̀mù Ìyájẹ̀bú, ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró, gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí, ẹ kàn sí iléeṣẹ́ gbódúọ̀mù Ìyájẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni, fún ẹ̀yin ọkùnrin tẹ́ tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́, ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra ó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́, ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ, ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù, ẹ kàn sí iléeṣẹ́ gbódúọ̀mù Ìyájẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi, àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ohun inú ẹ̀dọ̀ rẹ̀, ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn, ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n, ẹlòmíì ìdẹ̀rù kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa, ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ gbódúọ̀mù Ìyájẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa, pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ̀ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó ti ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà, ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ gbódúọ̀mù Ìyájẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòdì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ gbódúọ̀mù Ìyájẹ̀bú. Ẹlòmíì apákan rẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa ẹ máa mọ̀, ẹlòmíì ọmọ àdídì máa skip, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ, ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide, àwọn máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà á? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nínú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ gbódúọ̀mù last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwell, it can never be like Godwell. I used to tell you, health is something to be treasured. Ire o. Bàbá ẹkùn lè pa kùn jẹ́ mẹ́kùn kùn lè pa bàbá ẹ̀jẹ̀ akọ̀ǹdú wúruwúru ni ẹ sáàmọ̀ bá mi. God bless you. Nínú lámbà yín náà láti ń yọ. You dey give us motivation. Orin tó ní motivation lọ́wọ́ ó yà ó sọnù dànù bàbá àwọn ọmọ mẹ̀kẹ́mẹ̀. Ọlọ́run sẹ́, I'm sorry bá mi, ẹ má bínú. Ọ̀rọ̀ orin yẹn ló dá wà lálẹ́, ọ̀rọ̀ owó ni. Ó yá ìdọ̀bálẹ̀ fòyà díẹ̀ ṣáàtì gbólóhùn láyé mọ̀. Ó yá torí bá ń fáwọn ọ̀tá mi ó yá kọ́lọ̀ ló fa ta mọ́. Kò sí wàhálà mọ̀ wúrà ń wà.
tó bá dé láfẹ́ ń wá owó là ń wá ọmọ ẹ̀gbá ń gbàgbàkúgbà ajé I swear to God who made me I love who love me I care for who care for me I breathe for who breathe for me I love who love me King Saheed Òṣùpá I love you my daddy ọlọ́run tẹ̀lé nù bá mi má bà wọ́n tẹ̀lé nù promotion là ń ṣe ó ṣàkóso wàwà. now ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o Yorùbá ní bẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀ Portable always know how to fight his way out, how to play his game in his own style. Portable ni yọ sẹ́yàn, Portable ni ó bẹ́ èèyàn padà. Ẹ̀yin náà wò like nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin Portable àti pásítọ̀ tó fọ́ pásítọ̀ létí bẹ́yìn náà rí fúnra Portable tó lọ nú ṣọ́ọ̀ṣì nírè ń wa ẹkún mu bí ọmọdé ní yọmi nímú ní yomi lójú ní yọkun nímú bàlà. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú àtòṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn fúnra lára ẹ̀ ló tún bọ́ta ló tún wá bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ ilé náà kò jẹ́ kó sunlẹ̀ ẹ̀yin fáǹsì mi má bínú sẹ̀kẹ́ tó sẹ́rí ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ẹja tó gbọ́bi tí Portable ti bẹ King Dr. Saheed Òṣùpá God bless you. nínú fùfú ni mí ẹ ṣáà mọ̀ I don talk my mind ó ti lọ náà nìyẹn ṣẹ̀kọ́ tó sẹ́rí ẹ̀ kọ́ máa lọ gbẹ̀ǹkú léwu kọ́ máa lọ fi gé orí ẹ̀ kọ́ máa lọ sẹ́ orí ẹ̀ ẹ ṣáà mọ̀ ẹ̀yin fáǹsì mi tó bá rí bẹ́ẹ̀ dáríjì mi King Saheed Òṣùpá ọba orin ẹ má bínú dádì mi ọ̀rọ̀ owó ló fẹ́ dájà lẹ̀ kí ló ń bojú ọmọ ìyá jẹ́ kí ló ń jẹ́ kí bàbá àtọmọ jà ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ owó orin òun ló fẹ́ dájà lẹ̀ because I want to collect the money ni mo gbọ́ gbọ́ ni wọ́n ti yọ orin àbọ̀ fẹ́ yọ òun ló ká mi lára ẹ má bínú sí mi no go spoil for me and you God bless you my daddy ọlọ́run sọ ẹ̀dá mi mọ́mọ́ tọ́ ẹ̀ sáàmọ̀ ẹ̀dá mi mọ́mọ́ tọ́ tẹ́bá dá mi mọ́mọ́ tọ́ mi ní ọtí yín sọ́tọ̀ bá mi God bless you no go spoil for you Saheed Òṣùpá ọba orin tó ń kọ fújì èmi lọkùnrin mẹ́ta ọkọ ìyàwó mi mo ń ṣe dáadáa ńlé òun ló dáa lálẹ́ lùísì ẹ̀ mo lò tó dáa lálẹ́ ẹ má bínú bá mi kò ní bàjẹ́ fún yín ọlọ́run sọ ẹ̀yin fáǹsì mi ẹ bá ń bẹ̀ wọ́n o ọ̀sá àmọ́ ohun tí mo fẹ́ jẹ mò ń wà o ọlọ́run ní jẹ́ kí n pàdé ohun tí ó jẹ mí ẹ̀nà bàbá ẹkùn ò lè pẹ́kun jẹ́ irú nǹkan ọmọkùn náà lè pa àbẹ́ jẹ àjọ ń promote ara wa ni àjọ ń tó wúruwúruwúruwúru mọ́ra wa ni orin là ń kọ́ adu music for living mo fi ń ga wù owó ní promotion náà ni ẹ máa gbé ṣòfò wa òjò gbé ilé bẹ́ẹ̀ ni ó tọ́ pínpín promotion ni ó tọ́ pínpín ó tọ́ kíntò. Ǹjẹ́ ẹ mọ nǹkan tí mo fi fẹ́ràn Portable ní tí mo fẹ́ràn ẹ̀ sí ni wípé kì í parọ́ àánú máa sòótọ́ ọ̀rọ̀ ó ní àtijẹ àti mu ni ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ó ní tí kálukú ọ̀jẹ̀ ń kálukú ń wá yàtọ̀ sáwọn tí wọ́n máa díbọ́n tí wọ́n máa dẹmọ. So King Dr. Saheed Òṣùpá àgbà ní bá ní tòlú ọmọ ike ní bá ní tún lè bàbá ẹni ṣe àgbà alára àgbà náà ni ìdí ni pé agbè ní ìjẹ̀gbọ́n omi àgbàlagbà ní jìyà ọ̀ràn bí ìlú bá wà nítorí àgbà bàjẹ́ wọn aláìmọ̀ wàá hù wọn ni ẹ ti dàkìtàn. So kò sábà sí ń tọ́ ẹ kéèyàn kan sọ kó nítumọ̀ lọ́dọ̀ ọ̀run yín lóòótọ́ Portable ní point ìdí nípa ìfẹ̀lẹ̀ kébùs láì lè lùgbẹ̀dù sí i ṣàṣà lórí tá à ń gbọ́ lónìí tí ìṣepẹ́ nìkan ti kọ́ sẹ́yìn Sunny Adé ń kọrin à ń ba nínú orin ẹnìkan Gbẹ̀ngà Adébóyè of blessed memory ó ń sọ̀rọ̀ à ń bọ̀rọ̀ rẹ̀ pàdé nínú ọ̀rọ̀ ẹnìkan nínú orin ẹnìkan ẹ̀yin náà wò ó
àwọn olórin kan ń bẹ lóde àríyá tó jẹ́ pé omi olómi wọ́n fi ń sanra òjò lódò wọ́n fi ń gbé ká wọ́n dẹ̀ ń jẹun wọ́n ń bọ́ ẹbí wọn. wọ́n mú ní orin Saheed Òṣùpá wọ́n fi ti Pàṣọ mọ́ wọ́n fi ti Sáfẹ́jọ́ Àmàmà mọ́ wọ́n mú tó Ògbésèré mọ́ wọ́n mú ti Kọ̀lìntì Àyìnlá wọ́n mú ti Barrister wọ́n mú ti Ebenezer Obey wọ́n mú ti King Sunny Adé wọ́n lọ́pọ̀ mọ́ Tàyùbà wọ́n mú ti Ṣínà Àkànní mọ́ wọ́n fi ti Táyé Currency kún wọ́n dẹ̀ ń kọ́ lóde àríyá àwọn èèyàn dẹ̀ máa dó. ó dé kan mọ́ lọ lé oṣù tó lọ mọ bẹ́ẹ̀ nìkan pàdé ní dídúró lóhùn lọ́rọ̀ ẹ̀ lè mọ̀ pé kì í ṣe Barrister. wọ́n ní Kwara State ní bàbá yẹn ti wá bàbá yẹn tóbi bíi Barrister à ń kọ yàtì nínú orin kò yàtọ̀ sí Barrister. lélẹ̀ tó túmọ̀ sí wípé igi ẹlẹ́ka làwọn èèyàn kan wọ́n ya gbagba wọ́n léṣo èso orí wọn lọ́pọ̀lọpọ̀ ń ká mu àwọn èèyàn kan ti ṣiṣẹ́ ọpọlọ lẹ̀ lára àwọn Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ of blessed memory tírú wa ń bù mu nínú omi ọgbọ́n wọn tírú wa ń lò nínú nǹkan tí wọ́n ti ṣe sílẹ̀. so bóyá bá jẹ́ àgbà òṣèré àgbà olórin kò yẹ kéèyàn sọra rẹ̀ di ejò nìkan ni kì í lọ́mọ lẹ́yìn ó yẹ kéèyàn jẹ́ adìyẹ tó jẹ́ pé bá ń lọ wájú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ọmọ bọ̀ lẹ́yìn rẹ̀ tàbí kéèyàn sọra rẹ̀ di pẹ́pẹ́yẹ ó yẹ pé yóò kọ́kọ́ tí àwọn ọmọ wájú òun náà dẹ̀ máa sọ yóò dẹ̀ máa yan fanda bọ̀ lẹ́yìn wọn. Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ ṣe máa ń ṣe ńgbà tó wà láyé nu mo gbọ́ dáadáa Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ ò lè lọ sóde kọ́kọ́kọ́ microphone àwọn tó kéré jù nínú sọ̀rọ̀sọ̀ ní ọ̀kọ́ mú máìkì wọn kò máa sọ̀rọ̀ lọ kéegun láti gbẹ̀yìn ìgbàlú tó mú microphone bó ṣe yẹ kílẹ̀ ayé ó wà nìyẹn. so tó bá jẹ́ King Dr. Saheed Òṣùpá ló rìpọ́ọ̀tù iṣẹ́ Portable kò dáa tó òótọ́ ọ̀rọ̀ kì í sọ wípé ká mú sọ òun kò pọ̀ nínú ẹni tó lè sọ bẹ́ẹ̀ but in reality kò dáa tó ó yẹ kẹ́ẹ̀kan rẹ́rìn ni pé wow ọmọ ìmú nínú orin mi that's cool because lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tí wọ́n ń mú orin olórin lò tán fi ń ṣàgbéjì ara wọ́n mọ̀ orin olórin ni bórin ẹ máa wá gbọ́ bórin ọ̀hún ọ̀bá dùn kò sẹ́ni tí ó lò ó bí ọ̀bá nítumọ̀ kò sẹ́ni tí ó yà díẹ̀ bẹ́ẹ̀ni tọ́kọ ọ̀bá jẹ́ èèyàn gidi kò sẹ́ni tí ó mú nǹkan ẹ̀ lò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kọrin torin wọ́n dùn ṣùgbọ́n táwọn gago ní personality ńgbà tẹ́ni tó ń kọrin gago lókìkí bó ló ṣe wá fẹ́ kọrin ẹ̀ lókìkí so a gbà fúnra wa a máa gbà fúnra wa ni kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ nǹkan tó ti wà ńlẹ̀ ní gbogbo wa ń yí dà là ń jìrọ̀ rẹ̀ là ń yí ipò là ń pọ́líṣì là ń tún ṣe là ń pọ́nlé gbìnrin là ń represent there's nothing new. so bó ṣe do Portable ló máa dún anybody ìyẹn ni àwọn èèyàn kan fi máa ń gbà àwọn olórin kan wò pé olórin kan rí bẹ́ẹ̀ olórin kan rí bẹ́ẹ̀ olórin kan rí báyìí but I won't join them. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ pé Wasiu Alabi Pasuma wà accommodating wọ́n ní King Dr. Saheed Òṣùpá wà accommodating òye tí wọ́n kọ́ lóye tèmi òye tèmi ni pé Dr. Saheed Òṣùpá parẹ́ lájùbá ni ó ti rójú olóró sí because ẹni tápá Yorùbá ọba ká wọ́n ń pè ní wèrè bí Dr. Saheed Òṣùpá ọba parẹ́ lájùbá oríṣiríṣi ìjàmbá ó ti ṣe o tó bá sílẹ̀kùn ẹlẹ́gbàáyà o ọ̀tá ò wọlé ìdí ni pé irú wọn ti dà wọn ogun kan sẹ́yìn tó jẹ́ pọ́lọ́ǹgọ̀ ọba ló kó wọn yọ níbi Yorùbá náà ló ní ojú akirika máa rí kú ọlọ́ǹgọ̀ ọba nìkan ní kó wọn yọ ojú arìnrìn àjò a máa rí nǹkan kàyà ọba ìdùà nìkan nígbà ní lọ́wọ́ bìlísì so King Dr. Saheed Òṣùpá wà reserved ó ní discipline wà create boundary lo and behold majority àwọn èèyàn máa sọ fún ọ wípé King Dr. Saheed Òṣùpá wà very very accommodating ọmọ ẹ̀tàn máa ń pè pé ó kọ̀ wá accommodating ni so wọ́n so ń bí one man battalion one man show
tó jẹ́ pé ò lè rọmọ lẹ́yìn ẹ̀ lọ́lẹ̀ Saheed Òṣùpá kó wòye àwọn tó máa bá ń bẹ̀. So gbogbo èèyàn kọ́ ni yóò máa rẹ́rìn wẹ̀sìwẹ̀sì bó bá ti rí gbogbo èèyàn àwọn ẹ̀rín kan bẹ tó jẹ́ fake. Ṣùgbọ́n ojú tó bá dilẹ̀ ní rẹ̀ sọ lọ́rọ̀ King Dr. Saheed Òṣùpá nature tiẹ̀ ni kò túmọ̀ sí pé kò fẹ́ràn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ọ̀dọ̀ King Dr. Saheed Òṣùpá dé èèyàn pàtàkì. Mo ń wo program ẹ̀ mo ń wo show Saheed Òṣùpá kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bóyá sáfẹ́gbé àmàmà bẹ́ẹ̀ nìkan ló ń bá sọ̀rọ̀ ló ń sọ pé kó má kúrò lórí style yẹn ó ń encourage ẹ̀ wípé ló dé tó wá olóṣù sẹ́yìn máa kọrin yẹn lọ máa lo style yẹn lọ. Ẹni tó fẹ́ kọ́ ọmọlàkejì ó dìde ni but àwọn èèyàn máa ń misinterpret èèyàn. Olórin kan sì kọrin odò òṣèfín mọ̀ wá ẹ̀dá inú ẹ̀dá ò dàbí òde bó bá rí ní èèyàn kò sọ́ra fún wọn. Àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ wípé bí wọ́n ṣe rí lọ̀rọ̀ ẹnu wọn rí wọ́n mọ̀ preach nǹkan tó dáadáa dẹ̀ làwọn náà but àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ń preach nǹkan tó dáa wọn yìí ṣe èèyàn tó dáa. So lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá àti Portable ó yẹ kẹ́rú ọ̀sá ó yẹ kó lówó ẹ̀ wà. Bí Dr. Saheed Òṣùpá bá tọpa ṣẹ́ kò sí ní tọ́ bá dì ń bẹ̀ o ṣùgbọ́n pa amúlò nínú orin kò yẹ kó nira. Sir, Your Excellency King Dr. Saheed Òṣùpá, you are an icon. You are an icon. You are a legend. An hero in the music industry. So, dandan ni kí wọ́n pick lára yín. I do tell people I want to become a dictionary as in káwọn èèyàn máa wá túmọ̀ nǹkan ẹja lọ wo ètò Awíkonko n tí mo fẹ́ dà ń tèmi nìyẹn and that is the reason why I don't do what go viral. Bọ́n tó máa remain tí quality ẹ̀ ò ní ṣàkí tí ò ní tán tí ò ní tí tí ò ní tẹ́ tó máa wà evergreen. Ìlépa tọ̀dọ̀ tèmi nìyẹn kálukú ló ní tó lépa àwọn èèyàn kan dé owó ni wọ́n bá wá. Àwọn sáwọn ìgbé social media ń sanwó ni àwọn ní YouTube ń sanwó làwọn náà fi dẹni tó ń rojọ́ tó ń sọ̀rọ̀ tó ń ṣe nǹkan lórí social media and you can't blame them. Economy ò permit wọn láti ṣe nǹkan míì. Unemployment kò jẹ́ káwọn èèyàn kan ráàyè ṣe nǹkan míì. Ìtí wọ́n kàwé fún wọn láǹfààní àti ṣe lọ́jọ́ kéré ọ̀pọ̀ social media ó dẹ̀ fẹ̀ ó contain everybody. But we don't see things the same way. We see things differently. So I am appealing to King Dr. Saheed Òṣùpá. Àwọn nǹkan kan bẹ téèyàn máa ń gbójú gẹ́gẹ́ bí àgbàlagbà. Àwọn olórin kan bẹ o wọ́n ṣe rẹ́kọ̀dù o ṣùgbọ́n wọ́n ń jẹun ju olórin tó ń ṣe rẹ́kọ̀dù lọ. Every blessed Saturday wọn every blessed weekend wọn lè má pè wọ́n sóde. Wọ́n ọ̀dẹ̀ lórí tuntun tí wọ́n kọ. Àlùjọ olórin ni wọ́n ń kó papọ̀ mọ́ra wọn orin Sunny Adé orin Shina Peter orin Ebenezer Obey ni wọ́n ń kó papọ̀. Wọ́n dẹ̀ ń jẹun lọ. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ nílé ayé wa ṣe rí o àná Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o ibi tí ọ̀kánjú ẹni bá so sí láti ka Portable ọ̀já Yorùbá kọ̀kọ́ jáàyè ó lè má lè give credit ní moment tó ṣe orin yẹn wọ́n mà pé orin lágbájá ló ń pick ìjọ tó bá máa give credit ó lè jẹ́ lọ́jọ́ ọ̀la ó lè gbé jẹ́gbà tí Saheed Òṣùpá bá pé 70 tó pé 80 years nìyẹn wàá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìwúrí pé ẹ̀ràn ńlá rèé o ìgbà kan ti wà King Dr. Saheed Òṣùpá tí mo múlò nínú orin yẹn I will keep saying it tí màá fi darúgbó pé ọ̀nà tẹ́mi rìn Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ lọ́lànà rẹ̀ lẹ̀ òní mo gbọ́ngbà náà ní 1987-88 mo wò wípé mo fẹ́ dàbí ẹni tí n bá dàgbà ojú òpó ni mo wà lénìí pìrìsẹ́ńtà tó appeal sí mi dàbí alára ilé ayé mi Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ ni of blessed memory kọ́lọ̀ wọn dẹlẹ̀ fẹ́yàn rí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni la máa give credit to many of you that we know you are legend so ọ̀rọ̀ yìí ò yẹ kó tó bó ṣe tó yìí kò yẹ kó wà elaborate bó ṣe wà elaborate kò yẹ ká kàrámì ẹ̀ tó bẹ́ẹ̀ láti kọ́sàn Portable owó ọ̀tẹ̀ but láti gbé ju bó ṣe yẹ kó lọ kò wọ́ ọ̀tẹ̀ mọ́ ikú ò ní pa wá àìsàn ní ṣe wá àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ẹ láìkẹ́ fọ́lọ́ akandọ̀rọ̀ Awíkonko ní tèmi o ló kọ́ mi o side ọ̀dọ̀ tèmi view mi ni mo
ní nǹkan tí mo sọ o bó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ déédéé kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ déédéé ọlọ́pàá kì í mú ní sí I am very very entitled to my opinion and decision while you are entitled to your own opinion and decision God bless you all. ìjà kọ́ o eré la wá ṣe àwùbá tí ìjà wá o eré la wá ṣe àwùbá tí ìjà wá o ẹni ìjà bá ń gbọ̀n kó máa lọ. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwà ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 80 53 27 0136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 27 29. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.